ọ̀dúndún asòdédẹ̀rọ̀ ọba ráífẹ́ẹ̀lì olúwaṣẹ́gun ọ̀tá àtìbí òkè olú ìbáramù of ìbáramù láǹdì ẹ kú ayẹyẹ ọdún mẹ́rìndínláàádọ́rin lókè èèpẹ̀ àti ọdún mọ́kànlélógún lórí ìtẹ́ baba ńlá baba tó bí yín lọ́mọ kábíyèsí bẹ́ẹ̀ ti sọdún yìí dandan ni kẹ́ ẹ tún sẹ̀mí kábíyèsí ọba àjíyà third ọba àjíyà ṣẹ́ńbà ọba ṣàkókò tẹ̀yẹtẹ̀yẹ ọba òbọ́sọ́lẹ̀ sóbìnrin lóore ọba òlọ́kùnrin jìnnàjìnnà ọba òlọ́kùnrin dìgbòlẹ̀gùn ọba dìgbòlẹ̀ bí egúngún obìnrin ní jogún ọlá ọba kó wọn sílé tẹ̀yẹtẹ̀yẹ ọba kó wọn sílé ta ìgbọ́n ta ìmọ̀ ọba tó mọ Jésù lọ́ba tàwa kábíyèsí ọ̀pá aládé òsì nítọ́wọ́ ẹ̀yìn bàjẹ́ lọ́lẹ̀ Elédùmarè ọba onínúure tí ń ṣiṣẹ́ ire tí ń hùwà ire tó láya ire tó bímọ ire bàbá mo ní bẹ́ẹ̀ ti sọdún yìí o dandan ni kẹ́ ẹ tún sẹ̀mí bí kábíyèsí ti ń sọjọ́ ìbí lóde tòní olórí olúwakẹ́mi àtìbí òkè náà sọjọ́ ìbí lóde tòní ayẹyẹ wádìí méjì lẹ́ẹ̀dẹ́ bàbá wa ìdí nìyí tí ọmọọba Michael Adémọ́lá àtìbí òkè ṣe ń fi ọpẹ́ f'Olúwa olópèmí tó ní bá baba dámúsùn fáyọ̀.